lérí ẹsẹ̀ adájọ́ dájọ́ ikú fún àáfàá Abdulrahman tó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Afisat nílùú Ìlọrin nípa yíyẹgi fún títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀. Àwọn ajínigbé ṣekú pa gbajúmọ̀ oníṣòwò ẹja Fish Magnet lẹ́yìn tí wọ́n san owó ìtúsílẹ̀ tán nípínlẹ̀ Anambra. Ẹnìkan máa ń fún mi ní mílíọ̀nù kan náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo ṣe fi iṣẹ́ tíátà sílẹ̀ fún ìgbà díẹ̀ nígbà kan. Nkechi Blessing ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àwọn adaranjẹ agbébọn ṣekú pa àwọn àgbẹ̀ méjì lóko ládùúgbò Gwagwalada l'Àbújá. Ọwọ́ bá wọn o. Ikọ̀ elétò ààbò ṣekú pa àwọn afurasí ajínigbé mẹ́ta nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ikú lérí ẹ̀ṣẹ̀. Adájọ́ dájọ́ ikú fún àáfàá Abdulrahman tó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ Afisat nílùú Ìlọrin nípa yíyẹgi fún títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀. Ọpẹ́ o, ilé ẹjọ́ gíga tìlú Ìlọrin ti pàṣẹ kí wọ́n lọ yẹgi fún àáfàá Abdulrahman Bello ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó kun ọ̀rẹ́bìnrin rẹ̀ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. Onídàájọ́ Christiana Ajayi lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù keje ọdún 2025 pàṣẹ kí Abdulrahman Bello lo ẹ̀wọ̀n ọdún 10 lórí ẹ̀sùn kìíní tí ṣe níní ẹ̀yà ara èèyàn níkàáwọ́ àti ẹ̀jẹ̀ èèyàn. Lórí ẹ̀sùn ìpànìyàn, adájọ́ pàṣẹ kí wọ́n lọ yẹgi fún Abdulrahman Bello títí tẹ̀mí ò fi bọ́ lọ́rùn rẹ̀. Òwúrọ̀ ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ 21 oṣù keje ọdún 2025 ní ilé ẹjọ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹ̀sùn ìpànìyàn tí àáfàá Abdulrahman Bello ń jẹ́ nílùú Ìlọrin. Adájọ́ Christiana Ajayi ni ó gbé ìdájọ́ náà kalẹ̀. Abdulrahman ni wọ́n fẹ̀sùn kàn pé ó ṣekú pa Afisat Yetunde Lawal, ọ̀rẹ́bìnrin rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ níléèwé ẹ̀kọ́ṣẹ́ àwọn olùkọ́ nílùú Ìlọrin. Ó sì tún kún wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. Ṣáájú ìdájọ́ ilé ẹjọ́ lọ́jọ́bọ̀ Thursday, bí abẹ́rẹ́ bá jábọ́ sílẹ̀ ìró rẹ̀ yóò dùn létí pẹ̀lú bí ìdákẹ́rọ́rọ́ ṣe gbilẹ̀ tí kálukú sì ń retí ohun tí adájọ́ yóò sọ. A rántí pé láti oṣù keje ọdún 2025 tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà ti wáyé ní ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ tí Abdulrahman àti àwọn ọkùnrin 4 míì tí wọ́n mú fún ẹ̀sùn náà sì ti bẹ̀rẹ̀ sí jẹ́jọ́. A rántí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ní Abdulrahman tí wọ́n pè ní àáfàá ti jẹ́ kí ilé ẹjọ́ tó fi àwọn tí wọ́n jọ ń jẹ́jọ́ ìpànìyàn náà sílẹ̀. Àyájọ́ olólùfẹ́ tó máa ń wáyé lọ́jọ́ 14 oṣù kejì ọdún kù dẹ̀dẹ̀ ní ìròyìn ikú ọ̀dọ́bìnrin kan Afisat Yetunde Lawal gba orí ayélujára kan. Ìròyìn náà sọ pé ọmọbìnrin yìí lọ sílé ọ̀rẹ́kùnrin rẹ̀ nílùú Ìlọrin àti pé ibẹ̀ ló ti pàdé ikú òjijì tí kò sì lè wálé mọ́. Bàbá tó bí Afisat, Ọ̀gbẹ́ni Adéfàlú Lawal, ló padà lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí lẹ́yìn ọjọ́ kan tí wọ́n ti ń wá títí tí wọn kò rí. Lẹ́yìn tó dé etí gbọ́ àwọn ọlọ́pàá ni wọ́n tọpasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Afisat dé ọ̀dọ̀ ọkùnrin kan Abdulrahman Bello. Ọlọ́pàá tó sojú ìjọba tó sì jẹ́ ẹlẹ́rìí kejì nígbà tí ọ̀rọ̀ náà padà dé kóòtù ṣàlàyé pé lọ́jọ́ 10 oṣù kejì ọdún 2025 ní ọkùnrin kan tí wọ́n pè ní Adéfàlú Lawal wá fi tó àwọn létí lágọ̀ọ́ ọlọ́pàá ọjà ọba nílùú Ìlọrin pé òun wá ọmọ òun Afisat Lawal tó jáde tí kò sì padà wọlé mọ́. Ó fi kún pé àwọn tọpasẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Afisat dé ọ̀dọ̀ Abdulrahman nítorí òun ló pè gbẹ̀yìn lọ́jọ́ náà. Lọ́jọ́ 14 oṣù kejì lọ́wọ́ tẹ ọkùnrin kan tí wọ́n pè ní Abdulrahman Bello lágbègbè ìsàlẹ̀ kòtò nílùú Ìlọrin. Ó ní Abdulrahman mú àwọn ọlọ́pàá lọ sílé rẹ̀ lọ́jọ́ 15 oṣù kejì. Ọlọ́pàá náà fi kún pé ojú ọ̀nà Ọ̀fà gáràjì làwọn dé tí Abdulrahman Bello fi jẹ́wọ́ fáwọn pé òun ti pa Afisat Yetunde Lawal. Ó ní ṣùgbọ́n káwọn má sọ fún ẹnikẹ́ni. Ọlọ́pàá náà sọ pé Abdulrahman fi owó ẹ̀yìn lọ àwọn lọ́jọ́ náà láti bo àṣírí rẹ̀. Ó ní lẹ́yìn náà ní àwọn lọ sílé rẹ̀ níbi tí àwọn ti rí bàtà Yetunde àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ méjì. Wọ́n ní nígbà tí àwọn wọ yàrá làwọn rí àdá tó ní ẹ̀jẹ̀ lára, ọ̀bẹ, rọ́bà tí ó rọ ẹ̀jẹ̀ sí àti ike ọ̀dà níbi tí ọwọ́ méjèèjì tí wọ́n da ògógóró sí wà. Ó sì jẹ́wọ́ pé òun pa láti fi ṣe oògùn owó ni. Ọlọ́pàá ní Abdulrahman yìí kan náà ló mú àwọn lọ sí agbègbè oko lówó níbi tí ó ju ìyókù ẹ̀yà ara tó kù sí. Bó tilẹ̀ jẹ́ pé Abdulrahman fìgbà kan ṣàlàyé bákan náà nílé ẹjọ́ pé òun fún Yetunde lọ́rùn lẹ́yìn ìbálòpọ̀ títí tó fi kú nítorí kóun lè fi ẹ̀yà ara rẹ̀ ṣòwò. Ó yí òun padà láàyè kan, ó ní òun kọ́ lòun pa olóògbé náà. Abdulrahman Bello sọ pé ikọ́ sẹ́mìsẹ́mì
tí í ṣe asthma ló pa Yétúndé nígbà tóun kò sì lè dá òkú rẹ̀ gbé jáde nílé lòun kún wẹ̀lẹ̀wẹ̀lẹ̀. ẹni ọdún 22 ni wọ́n pe olóògbé Afisat Lawal, ìpele tó gbẹ̀yìn ló sì wà níléèwé ẹ̀kọ́ṣẹ́ àwọn olùkọ́ nílọrin. òde ìsọmọlórúkọ ọ̀rẹ́ rẹ̀ kan ní ìròyìn sọ pé ó ti kúrò lọ́jọ́ tó di àwátì lẹ́yìn tó gba ilé Abdulrahman lọ tí kò sì padà sílé àwọn òbí rẹ̀ mọ́ kí wọ́n tó mọ̀ pé ó ti ṣe kòǹgẹ́ ikú òjijì. ikú àìtọ́jọ́ kò ní kẹ́ni kọ̀ọ̀kan wa ò láṣẹ Ìlédùà. ó mà ṣe o, àwọn ajínigbé ṣekú pa oníṣòwò ẹja fish magnet lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ rẹ̀ tán nípínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti bẹ̀rẹ̀ sí ń tọpinpin àwọn agbébọn tó jí ọ̀dọ́kùnrin kan Ifesinachi Onyekere gbé nílé rẹ̀ kí wọ́n tó gbẹ̀mí rẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ rẹ̀ tán. olóògbé náà tí ọ̀pọ̀ mọ̀ sí fish magnet ni a gbọ́ pé ó jẹ́ ọmọ olóṣèlú kan lágbègbè náà ṣáájú ikú rẹ̀. ọjọ́ àbámẹ́ta tó kọjá ni àwọn agbébọn náà ya bo ilé rẹ̀ tó wà ní Okuna ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ọ̀kà. ọkọ̀ Toyota Corolla rẹ̀ ni ajínigbé fi gbé lọ lẹ́yìn tí wọ́n yìnbọn lù ní ẹsẹ̀ tán. ọjọ́ mẹ́ta ló fi wà lákàtà wọn. wọ́n gba owó ìtúsílẹ̀ àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí lẹ́bàá ọ̀nà. a gbọ́ pé ìbẹ̀rùbojo bá ọkàn àwọn èèyàn agbègbè tí ọ̀dọ́kùnrin náà gbé látàrí bí àwọn agbébọn náà ṣe yìnbọn sókè nígbà tí wọ́n wá gbé nílé rẹ̀. ìròyìn ni wọ́n kọ́kọ́ yìnbọn fún un ní ẹsẹ̀ rẹ̀ kí wọ́n tó gbé lọ. ìròyìn ni àwọn ará àdúgbò sọ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus RX 350 ni àwọn agbébọn náà gbé lọ sílé rẹ̀ kí wọ́n tó fi tipátìkúùkù wọ inú ọgbà ilé ọ̀hún. ẹnìkan tó ń gbé ládùúgbò náà àmọ́ tí wọn kò fi orúkọ rẹ̀ léde sọ pé nǹkan bíi aago 10 àbọ̀ alẹ́ ni wọ́n ya bo ilé náà. wọ́n gbé ọkùnrin náà lọ nínú ọkọ̀ Toyota Corolla rẹ̀ lẹ́yìn tí wọ́n yìnbọn lù ú ní ẹsẹ̀ tán. inú igbó tó wà lójú ọ̀nà Nọ́fíà ni wọ́n gbà sálọ. bí wọ́n ṣe ń lọ ni wọ́n yìnbọn sókè èyí tó dá ìbẹ̀rùbojo sọ́kàn ọ̀pọ̀ èèyàn agbègbè ọ̀hún. ó fi kún pé àwọn ọdẹ àdúgbò àtàwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn náà láti ṣàwárí rẹ̀ àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí lẹ́yìn náà. ó ní ọjọ́ mẹ́ta gbáko ló fi wà lákàtà wọn títí tí wọ́n fi gba owó ìtúsílẹ̀ rẹ̀ àmọ́ kàkà kí wọ́n tú sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó náà tán òkú rẹ̀ ni wọ́n rí lẹ́bàá ọ̀nà láàárọ̀ ọjọ́bọ̀. ọkùnrin náà júwe olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó múra síṣẹ́ rẹ̀ tí kò sì ṣe ọ̀lẹ. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tochukwu Ikenga ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. ó ní kọmíṣánná ọlọ́pàá ti da àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sí ìgboro láti ṣàwárí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìkọlù ọkùnrin náà tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Fish Magnet Outlet. ọlọ́pàá ní àṣẹ yìí ló wáyé lẹ́yìn tí ọlọ́pàá ṣàwárí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla rẹ̀ aláwọ̀ aró lójú ọ̀nà Ukulu Igbariam. ìwádìí fi hàn pé àwọn kọlọ̀ràn sí ẹ̀dá náà ti kọ́kọ́ ń tọpinpin rẹ̀ kí wọ́n tó ṣèkọlù sí níbi tí wọ́n ti yìnbọn lù ní ẹsẹ̀ rẹ̀ kí wọ́n tó gbé lọ. lẹ́yìn náà ni àwọn èèyàn ṣàwárí òkú rẹ̀ èyí tó ti da ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn agbègbè Ọ̀kà báyìí. alukoro ọ̀hún ṣèlérí pé ìwádìí kíkún yóò wáyé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà aláàbí náà yóò sì fojú winá òfin. ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ayélujára Martin Sose tí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man ti bú sẹ́kún lórí ìṣẹ̀lẹ̀ náà èyí tó bu ẹnu àtẹ́lù. nínú fídíò kan tó ṣe lójú òpó ayélujára mọ̀ mímọ́ Facebook rẹ̀ VDM bu ẹnu àtẹ́lù ipò tí ètò ààbò Anambra àtàwọn ìpínlẹ̀ míì wà ní Nàìjíríà. ó ní òun yóò lọ sípínlẹ̀ ọ̀hún láti kópa nínú ìsìn ìrántí àbẹ́là tí àwọn olólùfẹ́ olóògbé náà yóò ṣe fún lọ́jọ́ 4 oṣù kẹjọ. bákan náà ló ṣàlàyé nípa àjọṣepọ̀ tí òun ní pẹ̀lú oníṣòwò ẹja ọ̀hún. ó ní ẹni tó ṣèlérí láti fún òun ní nǹkan àmọ́ òun kò tí ì rí nǹkan náà gbà títí tí wọ́n fi pa á. ẹnìkan máa ń fún mi ní mílíọ̀nù kan náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo ṣe fi iṣẹ́ tíátà sílẹ̀ fún ìgbà díẹ̀ nígbà kan. Nkechi Blessing ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. gbajúmọ̀ òṣèrébìnrin tíátà Nkechi Blessing Sunday ti ṣàlàyé ìdí tí kò fi kópa nínú eré sinimá fún ìgbà kan kó tó di pé ó padà báyìí. Nkechi Blessing sọ pé òun fi iṣẹ́ tíátà sílẹ̀ fún ìgbà kan náà látàrí àtilégbájúmọ́ àwọn òwò míì tí òun ṣe. ó ní lẹ́yìn náà ni àwọn ẹgbẹ́ Theatre Art and Motion Pictures Practitioners Association of Nigeria TAMPAN fi òfin de òun láti má ṣe kópa nínú eré mọ́ nígbà tó ń kópa níbi ètò
Curiosity made me ask. Òṣèré náà ní ohun tó mú òun fi iṣẹ́ tíátà sílẹ̀ pátápátá lásìkò náà kò sẹ́yìn bí èèyàn kan tí òun kò mọ̀ rí ṣe ń fún òun ní mílíọ̀nù kan náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Nkechi Blessing ní tí òun bá ti sọ fún ẹni náà pé òun lọ sí oko eré ni ẹni náà máa béèrè iye tí wọ́n fẹ́ san fún òun. Ó ní ẹni ọ̀hún tí kò dárúkọ rẹ̀ sì máa ń fún òun ní ìlọ́po owó náà tó yẹ kí òun gbà níbi eré ṣíṣe tó sì máa sọ fún òun pé kí òun jókòó nílé. Gbajúmọ̀ òṣèré tíátà náà sọ pé èyí kún ìdí tí òun kò ṣe tí bẹ̀rẹ̀ sí kópa nínú sinimá lásìkò náà àmọ́ tí òun ti bẹ̀rẹ̀ sí ní ṣeré padà báyìí. Nkechi Blessing tún wòye pé ọ̀pọ̀ èèyàn ló máa ń fojú kéré òun nídìí iṣẹ́ tíátà tó sì jẹ́ pé ara òun ni wọ́n máa ń wò jùlọ dípò ìmọ̀ òun. Ó wòye pé òṣèré tó dáńtọ́ ni òun àmọ́ àwọn èèyàn kì í rí òun bẹ́ẹ̀. Blessing ní òun lérò pé èyí rí bẹ́ẹ̀ nítorí nígbà tí òun bẹ̀rẹ̀ eré tíátà òun máa ń ṣe àfihàn àwọn ẹ̀yà ara tí Ọlọ́run fún òun dáadáa. Ó ní nítorí náà àwọn èèyàn kì í fi iyè sí bí òun ṣe máa ń ṣeré ara òun ni àwọn èèyàn máa ń wò. Òun sì rí i pé ó dàbí pé òun ni òun fà á. Ó ní òun gbìyànjú láti mú àyípadà bá a. Ọjọ́ 14 oṣù kejì ọdún 1989 ni wọ́n bí Nkechi Blessing Sunday. Ọmọ ìpínlẹ̀ Abia ni Nkechi Blessing Sunday àmọ́ tó jẹ́ pé agbègbè Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó ló gbé dàgbà. Ó lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Olú Abiodun Nursery and Primary School kó tó tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ girama Barachel Model College. Ní ọdún 2008 ló bẹ̀rẹ̀ eré tíátà lẹ́yìn tó parí ní ilé ẹ̀kọ́ fásitì Lagos State University nígbà tí ọ̀rẹ́ rẹ̀ Kẹ́mi Kórèdé mú un jẹ́ kó kópa nínú eré rẹ̀. Ní ọdún 2012 ló di ìlúmọ̀ọ́ká pẹ̀lú ipa tó kó nínú sinimá Kàfílà ọmọ Ìbàdàn. Ọdún 2021 ló ní ìfàǹfà pẹ̀lú ẹgbẹ́ Theatre Arts and Motion Pictures Practitioners Association of Nigeria TAMPAN tí wọ́n sì fi òfin dè é láti yé kópa nínú eré mọ́. Ìgbésẹ̀ náà ló wáyé nígbà tí òun àti akẹgbẹ́ rẹ̀ míì Kẹ́hìndé Adams tí ọ̀pọ̀ mọ̀ sí Lẹ́gẹ́ Miami ní ìfàǹfà lórí ayélujára lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà. Bí Nkechi Blessing ṣe bu ẹnu àtẹ́lu TAMPAN nígbà náà ló jẹ́ kí wọ́n fi òfin dè é láti má kópa nínú eré mọ́. Oṣù kẹwàá ọdún 2024 ni wọ́n gbé ẹsẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi dè é lẹ́yìn tó tọrọ àforíjì lọ́wọ́ TAMPAN níbi ayẹyẹ kan tó wáyé ní orílẹ̀-èdè Canada. Àwọn adaranjẹ agbébọn ṣekú pa àwọn àgbẹ̀ méjì lóko ládùúgbò Gwagwalada l'Àbújá. Ó mà ṣe o, kò dín ní èèyàn méjì tí àwọn adaranjẹ agbébọn tún ṣekú pa lọ́jọ́rú Wednesday ní àdúgbò Gwagwalada ní olú ìlú ilẹ̀ wa l'Àbújá. Lówùúrọ̀ ọjọ́rú Wednesday ní olùgbé ìlú Gwagwalada ké gbàjarè síta lórí ìkọlù lemọ́lemọ́ àwọn adaranjẹ agbébọn. Sàkáríyà tako àwọn aláṣẹ bí wọ́n ṣe dẹ́yẹ sí wọn bí wọn kò ṣe bìkítà lórí ètò ààbò. Ó ní ipò ètò ààbò tó mẹ́hẹ̀ náà ti burúkú jáì kò ṣeé faradà mọ́. Ó pè fún ìdásí ìjọba ní kànmọ́nkóbó. Ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé wàhálà rògbòdìyàn tí ń dojú kọ ìlú náà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn tó fi mọ́ agbègbè Páìkó, Ibua, Dobi àti àwọn agbègbè tó yí ìlú náà ká. Sàkáríyà ò fẹ̀sùn kan àwọn aláṣẹ bí wọ́n ṣe pa àwọn tì nípa ètò ààbò kí wọ́n sì rí dájú pé ìgbésẹ̀ tó yẹ wáyé láti fojú àwọn aṣelábí náà wíná òfin. Ó rọ ìjọba láti gùnlé ìgbésẹ̀ kànmọ́nkóbó. Ó rọ mínísítà Nyesom Wike, ààrẹ ilẹ̀ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn láì figbá kan bọ̀kan nínú lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù tí wọ́n ń ṣe sí àwọn èèyàn. Ó rawọ́ ẹ̀bẹ̀ fún ààbò tó gbópọn ní àwọn ìlú tó farakásá ìkọlù náà àti ìdájọ́ òdodo fún àwọn olùfarakásá. Ọwọ́ bá wọn o, ikọ̀ elétò ààbò ṣekú pa àwọn afurasí ajínigbé 3 nípínlẹ̀ Ọ̀yọ́ àdúpẹ́. Àwọn afurasí ajínigbé ni wọ́n ti jẹ́ ṣíṣekú pa lọ́jọ́ Ajé Monday lákòókò ìdojú ìjà ìbọn kọ ara ẹni nípínlẹ̀ Ọ̀yọ́. Ìwádìí ìfimúfínlẹ̀ fi hàn pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní Òtú, olú ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà lóru. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ lọ́jọ́rú Wednesday, àwọn ikọ̀ afurasí ajínigbé agbébọn ọ̀hún ni wọ́n ṣèkọlù sílùú náà lóru ọ̀gànjọ́. A gbọ́ pé àwọn afurasí náà jí olùgbé ìlú kan gbé sá lọ, èyí tó ṣokùnfà ìbẹ̀rùbojo láàrin àwọn olùgbé ìlú. Àwọn aṣojú mi kòró kan sọ fáwọn akọ̀ròyìn pé àwọn aṣelábí ọ̀hún ni àwọn àgbẹ̀ abúlé náà kẹ́fìn ìrìn ẹsẹ̀ wọn
tó mú ìfura dání lágbègbè náà. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àwọn àgbẹ̀ ló ta àwọn ẹ̀ṣọ́ aláàbò lólobó tí wọ́n sì gbé ìgbésẹ̀ tó yẹ ní kànmọ́nkóbó. Lákòókò ìdojúkọ náà ní àwọn afurasí ajínigbé mẹ́ta ti jẹ́ yínyìnbọn fún tí wọ́n sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra nígbà tí ọ̀kan nínú wọn sì ná pápá bora pẹ̀lú olùfarakásá tí wọ́n jí gbé. Ẹlòmíràn tó tún bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé àwọn ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ láti tọpasẹ̀ àwọn ajínigbé àgbébọn náà kí wọ́n sì dóòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé. Ọ̀kan nínú àwọn oṣojú mi kòró sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ti jẹ́ fífi tó àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Òtú létí fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adéwálé Òsífẹ̀sọ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló já sí pàbó. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o lọ́lá Elédùmarè. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.